ẹ mọ̀ pé pẹ̀lẹ́ ó lákò ó lábo ó lákò ó lábo lóòótọ́ ó lè máa sọ̀rọ̀ nísọ wípé bíi pé ó wà lẹ́yìn ìjọba àmọ́ ẹni bá fẹ́ bá ọkọ lóbìnrin jà ìyàwó ẹ̀ ní kó lọ bá. Tá bá wo inú àtẹ̀jáde yẹn ó sọ pé ẹnìkan ó dárúkọ ẹnìkan. Ọ̀túnba kan. Ọ̀túnba kan. Báwo lọ̀túnba yẹn ṣe jẹ́? Irú ipò wo lọ̀túnba yẹn dìmú ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Irú èèyàn wo lọ̀túnba yìí jẹ́? Ẹni tí wọ́n á ń sọ pé ẹni báyìí báyìí ló ṣẹ̀ ẹni báyìí yóò ṣẹ̀. Ó sọ pé ọkọ ò ṣẹ̀ ìyàwó ẹ̀ ló ṣẹ̀. Ta ló wá ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ mi o, ìyàwó yín ló ṣẹ̀ mi o. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Ẹ̀yin gangan ni mo fẹ́ bá jà. So bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn láàrin yẹn. Ẹni tó ta ẹnu bá yẹn, irú èèyàn wo ní nípínlẹ̀ Ọ̀yọ́? Ìhàwó lẹ́ni yìí kọ síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi sọ pé ẹni báyìí 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 ni ó ṣẹ̀ òun. So tó bá jẹ́ pé within the circle of governance ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ni yìí wà, ó dídá ìjọba náà ní bájà náà nìyẹn. Ìjọba náà ló sì ń sọ̀rọ̀ sí ẹ, ìjọba náà ló sì ń sọ pé ó ṣẹ̀wọ̀n nìyẹn. Ìjọba náà ló sì ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ó dà tí Yorùbá nation wà ń kọ́. Tí ó sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣé mọ̀ pé. Kòrónà nìkan gan-an òun ọlọ́pàá kan jókòó kíní kan. Ẹ mọ̀ pé níjọ́ yẹn tá à ń sọ̀rọ̀ a ní pé à ń sọ̀rọ̀ nípa ogun Kírìjì tí mo fi sọ pé à á sọ̀rọ̀ nípa yẹn ní ọjọ́ iwájú. Wọ́n ní òun ni ààrẹ Kírìjì àbí kí wọ́n ti. Ṣó mọ̀ bí àwòlógun Kírìjì ṣe jẹ́ ni? Yẹ rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn èèyàn míì kàn máa ń déédéé máa pera wọn ní nǹkan tí wọn ò jẹ́. Nǹkan tí ẹlòmíì ò jẹ́. Tẹ́ká tó joyè balógun láyé àtijọ́. A nírú bẹ́nìyẹn ṣe jẹ́ lójú ogun ká tó fi jẹ balógun. Tá bá pè èèyàn ní akọgun, ó ní irú ipò ẹ̀ tó dìmú láàrin ìlú ká tó fi jẹ akọgun. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talé ralé bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al-Isnad Home and Properties wò wọ́n sì lóòótọ́ ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí bí ẹ bá rà 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan bí ẹ bá rà 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan 11 to 50 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀ ní báyìí 500,000 ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Àṣepa 600,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀ 750,000 ní báyìí Ìjẹ̀bú-Òde 900,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Ṣìmáwá 3.8 million naira ní báyìí ilẹ̀ tó wà ní Ìṣàrà Ṣàpàdé Àtànwódé àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní láti Mòwe 20 minutes drive láti Abẹ́òkúta 30 minutes drive Ṣàgámù 20 minutes drive ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀ láti kàn sí iléeṣẹ́ Al-Isnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604 Al-Isnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la.
a máa sọ wípé ẹni tó bá juni lọ ó lè juni nù. Tèmi tiyín tòótọ́ kí ìyẹn ó máa jẹ́ fún gbogbo àwọn onílàákàyè ọlọ́gbọ́n gbogbo tó ń láǹfààní àti máa wò wá ní dédé àsìkò yìí. Mo sì mọ̀ wípé ọlọ́gbọ́n ni gbogbo yín. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Ní dédé àsìkò yìí mo kí yín o, ọ̀dẹ̀ òdùnbí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Lónìí mo tún wà pẹ̀lú Lámèyító Àwùjọ tí wọ́n jẹ́ olóyè Yunus Odùṣínà. Mo kí yín sà. tó a kú dédé ìwòyí Ẹ ṣeun. adẹ kú yín ẹ kú gbogbo gbà Ẹ ṣeun. tó kò ní sú wa kò ní rẹ̀ wá Àmín. kàkà kó rẹ̀ wá àmúrẹ̀ rodò Bẹ́ẹ̀ni. àfisọmọ ẹja lóore ni. Bẹ́ẹ̀ni. ẹ ṣé gan. Tọ́ tabaníyàwó lẹ́yìn ìròyìn kan tó jáde ṣáájú nínú ìtàkùrọ̀sọ tó wáyé, ìyẹn ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin oníròyìn àti auxiliary tó ti fìgbà kan jẹ́ olórí àwọn ọlọ́kọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ ìgbà náà tó nínú interview yẹn. Ó ní kò tiẹ̀ sẹ́ni tó ń jẹ́ àwọn èèyàn kan tó jẹ́ kí wọ́n súnmọ́ gómìnà. Ó sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tẹ́ẹ̀ sì ti sọ̀rọ̀ náà lérí ẹ̀ ṣáájú. Ṣùgbọ́n nígbẹ̀yìn báyìí wọ́n ti gbé ní pàákàyàká. Wọ́n ti fi páńpẹ́ òfin gbé e. Kí lẹ rí sí i? tó ẹ ṣé wọ́n ní wọ́n fi ẹ́ jọba ó tún wẹ àwúre tó fẹ́ dolódùmarè ni. màá sì sọ̀rọ̀ lórí yẹn bàbá ṣe ń tẹ̀síwájú. nínú àwọn ìwé kan tá a kà ńgbà tá a ṣì wà léwe nínú àwọn aláwìyé wa wọ́n ní ìjàpá aláṣejù bàbá àṣetẹ́ ìtàn kan wà ńbẹ̀ tí wọ́n kọ bẹ́ẹ̀ so màá bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn. ṣe rí ọ̀rọ̀ auxiliary nígbà tá a mẹ́nubà ní ìjélò mo sọ àwọn nǹkan kan níbẹ̀ lórí wípé kí ni biography ẹ̀ níparí ètò tá a ṣe ọ̀rọ̀ tá a sọ ìfọ̀rọ̀wérọ̀ wa mo dẹ̀ gbà ní àwọn ìyànjú kan níbẹ̀ pé kó jókòó ohun kan àti nǹkan tá ètò yẹn kan kó gbọ́ kó wo èyí tó bá fẹ́ múlò nínú ẹ̀ kó kọ́gbọ́n. ṣe rí bí bàtà bá ti ń dún ládùújù ìmọ̀ ìyá ni ẹni tó sì jù ni lọ ó lè jù ni nù lóòótọ́ dáadáa ní pàápàá o. ṣe rí nígbà tí ọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀ yẹn tó sì jẹ́ pé a mọ òun gangan fúnra rẹ̀ ó mọ̀ pé wọ́n wá òun nígbà kan tó wọ́n pe wanted ẹni tá à ń wá nígbà náà ni tó sì ti fọgbọ́n rìn lábẹ́nú tí wọ́n dẹ̀ gbójú kúrò ńbẹ̀ nígbà bí ẹni pé wọ́n rí nígbà tó dé kí wá ló dé. ṣé wá ti rò pé ìrìn tóun ti rìn lábẹ́nú yẹn òun wá lè bọ́ sí ìta láti máa wá fọ́ngà ẹnu ló fi tún bẹ̀rẹ̀ sí sọ eléyìí tó ń sọ. wọ́n ní tíṣu ẹni bàtà àfọwọ́bò jẹ ni. nígbà tọ́rọ̀ sì ti rí bẹ́ẹ̀ ṣe bó yẹ kó sì rọra sìmẹ̀dọ̀ kó rọra calm down kó rọra máa yọ́jẹ̀ wọ́n ní ejò tó bá ń yọ́jẹ̀ náà ní tó tán. lójú ìwòye tèmi mo rí i pé gẹ́gẹ́ bí òwe tí mo pa àṣàyàn ọ̀rọ̀ tá a máa ń tí mo ní a kà nínú ìwé pé ìjàpá aláṣejù bàbá àṣetẹ́ àṣejù ẹ̀ ló jẹ́ kó ṣe àṣetẹ́ yìí. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìbá wà lórí ọwọ́ ẹ̀ tí kò bá dẹ̀ ní sí kí bá ti sí wàhálà kankan. àwọn kan ní í ṣe bí nígbà tó ń sọ̀rọ̀ ó ń gbé lé àwọn ìjọba lẹ́yìn ni pé kò sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé èèyàn burúkú ni kódà kò sọ pé ó ṣẹun nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. bákan náà wọ́n ní ọ̀rọ̀ Yorùbá nation tó mú mọ́ wọ́n ní ó túmọ̀ sí wípé ẹ̀yìn ìjọba ló wà gbígbẹ kẹ́sẹ̀ fọwọ́ rọlé kí ló tún wá dé tí wọ́n tún wá gbé.
ẹ mọ̀ pé pẹ̀lẹ́ ó lákọ ó lábo Okay. ó lákọ ó lábo. Hmm. Lóòótọ́ ó lè máa sọ̀rọ̀ nísọ wípé bíi pé ó wà lẹ́yìn ìjọba. Hmm. Àmọ́ ẹni bá fẹ́ bá ọkọ lóbìnrin jà ìyàwó ẹ̀ ni kó lọ bá. Ẹni bá fẹ́ bá ọkọ lóbìnrin jà ìyàwó ẹ̀ ni kó lọ bá. Tí n bá fẹ́ bá yín jà nísìn tí n bá fẹ́ bá yín jà máa lọ báyàwó yín màá bẹ̀rẹ̀ sí báyàwó yín jà màá bá yẹn sí sọ̀rọ̀ síyàwó ẹ̀yin mo fẹ́ bá jà. Tá a bá wo inú àtẹ̀jáde yẹn ó sọ pé ẹnìkan ó dárúkọ ẹnìkan. Ọ̀túnba kan. Ọ̀túnba kan. Báwo lọ̀túnba yẹn ṣe jẹ́? Irú ipò wo lọ̀túnba yẹn dìmú ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Irú èèyàn wo lọ̀túnba yìí jẹ́? Ẹni tí wá ń sọ pé ẹni báyìí báyìí ló ṣẹ̀ ẹni báyìí yóò ṣẹ̀ ó sọ pé ọkọ ò ṣẹ̀ ìyàwó ẹ̀ ló ṣẹ̀ ta ló wá ṣẹ̀? Ṣẹ̀ mi o ìyàwó yín ló ṣẹ̀ mi o kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀yin gangan ni mo fẹ́ bá jà. So bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn láàrin yẹn ẹni tó ta ẹnu bá yẹn irú èèyàn wo ní nípínlẹ̀ Ọ̀yọ́? Ìhàwó lẹ́ni yìí kọ síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi sọ pé ẹni báyìí 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 ni ó ṣẹ̀ òun. So tó bá jẹ́ pé within the circle of governance ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ni yìí wà ó dídá ìjọba náà ní bájà náà nìyẹn. Ìjọba náà ló sì ń sọ̀rọ̀ sí ẹ ìjọba náà ló sì ń sọ pé ó ṣẹ̀hun nìyẹn ìjọba náà ló sì ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ó dà tí Yorùbá nation wà ń kọ́. Tí ó sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣé mọ̀ pé Toróńdò nìkan gan ohun ọlọ́pàá kan jókòó kíní kan ò jẹ́. Ẹ mọ̀ pé níjọ́ yẹn tá à ń sọ̀rọ̀ a ní pé à ń sọ̀rọ̀ nípa ogun Kírìjì tí mo fi sọ pé à á sọ̀rọ̀ nípa yẹn ní ọjọ́ iwájú. Wọ́n ní òun ni ààrẹ Kírìjì àbí kí wọ́n ní. Ṣé o mọ̀ bí ọ̀wọ̀lógún Kírìjì ṣe jẹ́ ni? So ìyẹn rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn èèyàn míì kàn máa ń déédéé máa pera wọn ní nǹkan tí wọn ò jẹ́ nǹkan tí ẹlòmíì ò jẹ́ tí ká tó joyè balógun láyé àtijọ́ á nírú bẹ́ni yẹn ṣe jẹ́ lójú ogun ká tó fi jẹ balógun. Tá a bá pè èèyàn ní akọgun ó ní irú ipò ẹ̀ tó dìmú láàrin ìlú ká tó fi jẹ akọgun. Tá a bá pè èèyàn ní apagun pọ̀tẹ̀ ó ní ohun tó ti là kọjá ó nírú nǹkan tó ti ṣẹlẹ̀ tó ti borí ẹ̀ apagun pọ̀tẹ̀ nìwọ yóò yá ìwọ ni apagun pọ̀tẹ̀ ká tó fi jẹ́. Kì í ṣe irú òye táwọn kan ń fira wọn jẹ láì jẹ́ pé ibo wọn dé ìrìnwó wọn rìn wọn tó pé oyè báyìí ni àwọn jẹ. Tó ẹ rí àwọn kankan wà tó jẹ́ pé èmi kàn máa ń sábà wò láyé ìsìn pé láyé àtijọ́ láyé àwọn bàbá wa tí wọn kì í déédéé kàn fi ṣeré àwọn nísìn akàn máa ń fi taká akàn máa fi ṣeré ni. Ṣé n tẹ wá ń gbìyànjú àti sọ báyìí ni wípé gbogbo pé ọlọ́pàá ẹ jókòó sójà ẹ jókòó èmi nìkan ti tó láti kojú àwọn Yorùbá nation pé irọ́ ló mẹ́mbẹ́. Ó dáa ṣebí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan náà ni wọ́n fi sákóló nísìn ẹ̀yìn kí ló dé tí ò ṣe kojú wọn. Ṣé àrò pé bí a kò fẹ́ ṣó bó ṣe tó. Ẹ mọ̀ jà mọ́ pàfin lóyìnbó torí bí ẹ mọ̀ máa ń sábà wẹ̀ ohun tí ò dáa ká fárí tán ká mú kóòmù ká fi hàn. Ṣé rí àwọn kankan èmi ò máa ń fẹ́ kéèyàn kàn máa kàn lórí social media yìí kò sí nǹkan téèyàn ò lè pè rẹ̀ kò sí nǹkan téèyàn ò lè pè rẹ̀ a rí oríṣiríṣi bẹ́ẹ̀. Ìjọba ẹnìkan ṣo ló mú ẹ nísìnyí ìjọba ìpínlẹ̀ kan ni wọ́n fi sí akóló gbogbo agbára yẹn kí ló dé tí wọ́n ṣe sàmbẹ̀. Àwọn bàbá kan wà ní ìgbà kan tá a gbọ́ sítórì wọn wọ́n tì wọ́n mọ́lé wọ́n sì ń kúrò ní àtìmọ́ wọ́n á dẹ̀ lọ ilé tí wọ́n á dẹ̀ máa rí wọn nílé
tí àwọn tó tì wọ́n mọ́lé ń bí á pé àwọn ò rí Lágbájá mọ́ nígbà bá sì ti di àárọ̀ àtúpadà a ní mo ti dé mo lọ lé ni o. Àwọn bàbá yẹn wà nígbà náà rí àwọn tá a lè fi sọ pé ààrẹ kinní kan àbí kinní kan náà ni wọ́n yẹn nígbà náà rí wọ́n mọra wọn kì í ṣe ayé ìsìn ibi tí wọ́n wà ní ìsìn ọ̀nà bí wọ́n ṣe fẹ́ bẹ̀bẹ̀ náà ni wọ́n máa wá nísìn agbára tí wọ́n sọ pé àwọn nìyẹn kò sí ń bẹ̀ kò ṣeé lò tí wọ́n láwọn ní. Àwọn kan torí mo wo àwọn fídíò kan àwọn kan ní orí àwọn ọmọ Yorùbá ló mú o ti Yorùbá nation ló mú ṣe ẹgbà mi. Rárá o àwọn kan tí ṣe mọ̀ pé ìgbésẹ̀ táwọn yẹn gbé ń gbà yẹn kò sẹ́ni tó fara mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ló bẹnu àtẹ́ lù so tàbá gbé e lọ síbẹ̀ yẹn pé orí ọmọ Yorùbá ló mú àbí nǹkan èmi ò máa ń fẹ́ kí a fi ọ̀tẹ̀ ṣe nǹkan. ṣé àwọn pé nínú ọ̀rọ̀ àwọn kan ní kò yànnà náà kò jẹ́ kán mọ̀ ṣé gbogbo Yorùbá ló ń kó pọ̀ ní àbí bò. nítorí ẹ̀ mo ṣe sọ pé àìfẹ̀sọ̀ kébòsí ni ò jẹ́ arẹ́ni bá ní jò àìfẹ̀sọ̀ kébòsí ẹ̀ ni ò jẹ́ kó rẹ́ni bá a jò nígbà tá a sọ̀rọ̀ lórí ẹ̀ ń jó ni iná mo sọ ọ́ náà pé bó ṣe gbé àgbékalẹ̀ yẹn náà ló fà á tí oníkálukú fi ń wò pé irú ọ̀rọ̀ wo lélẹ̀ kò sí bó ṣe ń kọ́ irú àgbékalẹ̀ yẹn àmọ́ àwa yìí náà wà nínú ẹni tá a lè sọ̀rọ̀ sí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àìfẹ̀sọ̀ kébòsí náà ni kébòsí ẹ̀ ni ò jẹ́ kó rẹ́ni bá a jó lórí ọ̀rọ̀ Yorùbá nation tó sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà yẹn bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ó mú un ní ìsì fi taratara bá a wí náà ibi tó yẹ gbèdé ni. Ó dà èèyàn gbọ́ tìtà òjòkó ẹ jẹ́ ń sáré mú eléyìí náà kì í ṣe ní alájòmọ́ ọmọkùnrin tí ó jáde síta gbangba tó ní ọmọ ní Ifẹ̀ lòun pé bàbá òun kò ṣe nídìí introduction mọ́ ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn ò nílò ló àlàyé mọ́ gbìyànjú ló ti mọ̀ kí lẹ lè sọ lórí yẹn náà. àti sọ náà. lóró ti padà kọ́rú ẹ̀ jẹ́. nígbà tá a sọ ọ́ ní jèlè náà àwọn nǹkan tá a sọ ó ti yọ báyìí. àti sọ pé tó bá jẹ́ lóòótọ́ ni pé kábíyèsí á sọ̀rọ̀ mo sì sọ pé wọ́n lè má sọ̀rọ̀ nítorí nígbà míì silence is the best answer for a fool mo tún sọ nínú àtẹ̀jáde yẹn náà bẹ́ẹ̀ gbà náà a lè sọ náà nígbà náà pé ó lè jẹ́ ó kàn fẹ́ wá ọ̀nà kan lásà ti fi pé kóun fi gbajúmọ̀ ẹ mọ̀ pé mo sọ nínú ọ̀rọ̀ yẹn náà jọ yẹn pé lóòótọ́ ọba kì í mú akọrin o àwa sọ pé eléyìí ìsá àṣàkọrin ni orin ló kọ àmọ́ sọ́nà míì wà tó lè gbé gbà tí kì í ṣe ọ̀nà tó gbà yẹn láti fi bọ́ síta kó wa máa sọ pé bàbá Ọọ̀ni gbé òun pamọ́ Ọọ̀ni tiẹ̀ ti sọ̀rọ̀. ọmọ mi ti gbọ́ gbogbo ẹ̀ pátápátá so kò yẹ kó jẹ́ ọ̀nà yẹn ló máa gbé gbà bí kéèyàn máa mú ọba ṣeré bí mo ṣe sọ nínú àtẹ̀jáde yẹn pé ṣé èèyàn kó yẹ kéèyàn máa mú orí adé ṣeré ṣá. odidi Ọọ̀ni. ṣé ó yẹ kéèyàn máa mú wọn ṣeré nígbà tí kì í ṣe àwọn ọba Èdìdì ẹ jókòó bẹ́ẹ̀ ni náà. kì í ṣe àwọn ọba tán pèsè fún. Èdìdì ẹ jókòó rárá irú ọba yẹn wẹ̀ wọ́n mú wọn ṣeré àwọn yẹn náà dìde wọ́n jókòó àwọn yẹn ṣe é mú ṣeré bẹ̀tẹ̀ irú àwọn ọba tá à ń sọ tí òun sọ tó mẹ́nu báyìí kì í ṣe irú wọn lèèyàn mú ṣeré rárá mo dẹ̀ sọ níjọ́ yẹn náà pé kì í ṣe bó ṣe gbé ìgbà yẹn ká pé ó ní aláfọ̀rọ̀lọ̀ ọ̀nà míì wà tó lè gbé ìgbà tí ó máa ní connection pẹ̀lú bàbá náà bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ rẹ̀ pé wọ́n lè rí bí eléyìí. kò ní wá jẹ́rú ọ̀nà eléyìí ṣe mọ̀ pé ó ṣeé ṣe kó fi ojú winá òfin nírú nǹkan tó ṣe yìí ó ṣeé ṣe kó fojú winá òfin tí wọ́n bá gbé ìgbọ̀nà ọbẹ̀ fún. tó túmọ̀ sí wípé ó ń jìnnà sí palace ó ń súnmọ́ gbẹ̀wọ̀n. ó ṣeé ṣe ní àwọn ọ̀nà míì wà tó jẹ́ pé ó lè gbé gbà pẹ̀lú orin tó ti kọ yẹn tí mo gbọ́ nínú fọ́nrán yẹn pẹ̀lú bó ṣe praise bàbá bó ṣe nǹkan kan yẹn kó máa ṣe lọ léraléra kó máa jù síta kó máa ṣe léraléra kó máa jù síta níjọ́ kan kò sí bó ti ń kórí adé mo mọ̀ pé ẹ̀yin Ọọ̀ni bàbá yẹn mo rí i ní ẹni tó jẹ́ pé ó súnmọ́ youth á gbọ́
kò sí bí Ọọ̀ni ò ṣe ní gbọ́. ìbá kan lọ ní ṣe bọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀. so irú yẹn nísìn ọ̀nà tó ń wá gbà tó pé kí wọ́n fi gbọ́ òun yìí ọ̀nà yẹn kò bá àfàmù ó yí kú díẹ̀ kí a tó olórí adéfín. àwọn kan wá ní torí ẹ̀ bá ṣe kò ní fojú winá òfin. ṣùgbọ́n náà ni mo sọ pé tí wọ́n bá gbé gbọ̀nà ọbẹ̀ o tí wọ́n bá gbé gbà. ṣùgbọ́n agbẹnusọ fún Ọọ̀ni tilẹ̀ fẹ́ ó ti ní àwọn ti ní kí iléeṣẹ́ agbófinró àwọn ọlọ́pàá kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ kí wọ́n sì gbámúṣé kún kó wá jólamba pa níwájú òfin láti fi jẹ́ ẹ̀kọ́ fáwọn míì. ṣe rí mo mọ̀ pé bàbá lè máa gbé lọ tó bẹ́ẹ̀ wọ́n kàn lè jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe ó kù díẹ̀ kí á tó yẹ mọ̀ pé irú nísìn wọ́n lè pé ọ̀yà ẹ fi sátìmọ̀ ẹ máa fún lóúnjẹ o ẹ gbọ́dọ̀ ẹ gbé fóòmù fún kó fi sùn yẹ mọ̀ pé àtìmọ́ náà ni ẹ gbé fóòmù fún ẹ fẹ́ kó fi sùn ẹ máa fún lóúnjẹ o ẹ gbọ́dọ̀ nà ẹ gbọ́dọ̀ ṣe wọn ọ̀dẹ̀ ní gbé lọ ilé ẹjọ́ tí ó ti yé yín nísìn bẹ́ẹ̀ kó kàn fi mọ̀ yìí pé ó kù díẹ̀ kí á tó nǹkan tí òun ṣe. pé wọ́n fi ìdà òfin fún wọ́n kàn fi wọ́n fi ṣá wọ́n kàn fi báyìí wọ́n kàn rí i pé so irú nǹkan sef ó ṣe é gbé lọ ilé ẹjọ́ wọ́n á dé ilé ẹjọ́ bàbá kan sọ pé àwọn withdraw àwọn ò ṣẹjọ́ ẹ̀yẹ́ ó ṣe bẹ́ẹ̀ ṣe bá àwọn gbé lọ ilé ẹjọ́ wọ́n á dẹ̀ sọ pé àwọn ò ṣẹjọ́ wọ́n dẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ wá àmọ́ra ń gbà náà pé wá nǹkan tó ṣe ó kù díẹ̀ kí àìṣe bẹ́ẹ̀ báyìí lù bá tọ̀ báyìí lù bá tọ̀ so èmi dẹ̀ mọ̀ pé pẹ̀lú bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ pẹ̀lú irú èèyàn tí Ọọ̀ni jẹ́ mọ̀ pé ó máa rí àánú gbà ń bẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ó máa rí àánú gbà ń bẹ̀ ó máa rí àánú gbà nítorí nígbà mo gbọ́ orin yẹn náà ó dùn mọ́ yín ẹ fẹ́ràn ẹ̀ náà láìkẹ́ àbí a tún play mo láìkẹ́ òun gbìyànjú ni òun náà ń gbìyànjú ni Ọlọ́run á sì jẹ́ kí ìgbìyànjú ẹ̀ kó yọrí sí i so that's the only thing. tọ́ ẹ kú làákàyè ẹ kú ọgbọ́n ẹ wá fi ọ̀rọ̀ àmọ̀ràn síta ní ṣókí ká máa. ní ṣókí ojú pé gbogbo àwa ọ̀dọ́ ẹgbẹ́ mi náà ọ̀dọ́ ọ̀dọ́ lágbá gbogbo àwa ọ̀dọ́ tá a bá fẹ́ gbígbésẹ̀ kan ẹ jẹ́ kí a gbìyànjú ká máa fọ̀rọ̀ lọ àgbà tó ní làákàyè ni nítorí irú nǹkan tó ṣe náà ó lè ti fi lọ àwọn ẹni tó rò pé wọ́n ní làákàyè tó jẹ́ pé ọ̀nà tí wọ́n tọ́ sí nìyẹn pé ṣé bẹ́ẹ̀ náà kò sí wàhálà tó bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n á kíákíá so kí gbogbo àwọn ọ̀dọ́ ká rí i pé à ń fi ìgbésẹ̀ wa ká fi tó àwọn àgbà tó bá ní làákàyè ká fi tó létí then àwọn ọ̀dọ́ míì náà tún wà tó ní làákàyè o ká má máa rò pé ọ̀dọ́ wọn ọ̀dọ́ làǹgbà wọn kàn máa ń ṣe nǹkan bí ọmọdé ní àdúgbò mi bí ọmọ kékeré kan wà tó jẹ́ pé ipò àgbà la gbé sí bẹ́ẹ̀ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà tó jẹ́ pé èmi fúnra mi máa ń rí fàásì tí mo mọ̀ pé yóò yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọdé dẹ̀ ni so ká má máa wò pé ọ̀dọ́ tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ ti rí. abẹ́lẹ̀ dákọ̀ ẹ̀ inú dídùn ní móríyá. ní móríyá wa ṣe rí òun ni chairman wa ní àdúgbò wa ń bí mi à ń pè ní Abíọ́dún Ọ̀rẹ́núgà bẹ́ẹ̀ ni chairman wa ládùúgbò mi orí ẹ̀ pé ọmọ dáadáa ni bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ni máa ṣe wá fẹ́ kí mi yóò dọ̀bálẹ̀ tán ni kò ní sọ pé nítorí pé òun ni chairman àdúgbò yóò dọ̀bálẹ̀ tán báyìí ọwọ́ méjèèjì ní ìlélẹ̀ èmi fúnra mi máa rìfá ọ̀rọ̀ lọ bá ẹ lọ bá Láńgbájá mo mọ̀ pé yóò yanjú ẹ̀ bí nífun gan ju nǹkan tí èmi rò pé mo lè yanjú lọ á yanjú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ so bẹ́ẹ̀ ni irú àwọn ọ̀dọ́ mi náà wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni irú yín náà mo máa ń jẹ́ àmọ́ pé mo máa ń sọ pé mò ń ṣọ́ yín kó tó di pé mo máa ń submit ara mi fún ọmọ kékeré máa ti rí irú ọmọ kékeré tó jẹ́ tó bá jẹ́ ọmọ kékeré tó nídìí ẹ̀kọ́ ni màá mọ̀ tó bá jẹ́ ọmọ kékeré tó wò pé òun ti mọ̀ ni màá wò tí ìmọ̀ ó yàtọ̀ sí ẹ̀kọ́ o so ẹ̀yin nímọ̀ ẹ̀dẹ̀ tún lẹ́kọ̀ọ́
ẹ̀sùn tó sì ń fẹ́ kẹ́kọ̀ọ́. ẹ ṣe pọ̀. So bẹ́ẹ̀ náà lẹ́ni tí mo sọ yẹn náà ó nímọ̀ ó sì tún lẹ́kọ̀ọ́ ó sì tún fẹ́ kẹ́kọ̀ọ́. So ẹni bá nímọ̀ tí ò bá lẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ yẹn á bàmọ̀ yẹn jẹ́. That is the only thing. So ìyẹn ni mo lè rọ gbogbo àwa ọ̀dọ́ pátá pé ká máa ṣe. Then àwa tó jẹ́ àgbà náà gẹ́gẹ́ bí bàbá wa Ọọ̀ni náà mọ̀ pé tá a bá fọwọ́ ọ̀tún mọ́ wọn rí a máa fi tòsí àfi fà á mọ́ra. Tọ́ ẹ wá kí àwọn èèyàn lẹ́ẹ̀kan sí kẹsì pé nọ́mbà yín síta fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń fẹ́ láti kàn sí yín, wọ́n máa ń pè mí wọ́n ní àwọn máa ń fẹ́ pé bàbá olóye yẹn ó wù àwọn láti kàn sí. tó Ọlọ́run ọba mo máa ń sọ náà ni ọba olóye, òun náà lọba onímọ̀, tó òun ni ọba ọlọ́gbọ́n. Tẹ́nìkan bá ń sọ pé òun olóye òun onímọ̀, irọ́ ni òun. Nǹkan tọ́lọ́run bá fún wa la fẹ́ sọ o, kọ́lọ́run má jẹ́ àsọ̀sọ̀kùsọ. So làákàyè ẹ̀dá lọ́dọ̀ Ọlọ́run ọba ló ti ń wá. So eléyìí tá à ń sọ kọ́lọ́run jọ kó má jẹ́ ká sọ̀sọ̀kùsọ. Gbogbo ìtẹ́ ń ṣe kọ́lọ́run má jẹ́ ṣeṣekúṣe agbára lọ́wọ́ Elédùmarè. So ẹnikẹ́ni tó ń kó sọ pé bóyá ọ̀rọ̀ kan rú un lójú òun fẹ́ fi lọ̀ mí, ìtí Ọlọ́run bá ní ká lè sọ ní ti dáadáa, Ọlọ́run ò ní jẹ́ ká sọ ìtí ò dáa, Ọlọ́run á jẹ́ ká lè sọ. So nígbò bá yá a sì tún máa sọ àwọn oríṣiríṣi ètò míì náà lórí irú nǹkan báyìí. Nọ́mbà mi ni 08034275939 lẹ́ẹ̀kan sí 08034275939. ẹ ṣé púpọ̀. Tọ́ ẹ ṣeun nígbò bá yá tí ò jìnnà mọ́ a mọ̀ wípé lóòótọ́ ẹ fẹ́ fàyè ẹ̀ lẹ̀, ṣùgbọ́n mi ṣáà mọ̀ pé nínú pípàrọwà àti gbogbo ẹ̀ ìjọkòójọ kan tí ẹ fẹ́ kí a ṣe bí ìpolongo fún tẹ́ ẹ gbé dání torí ẹ jẹ́ sì fi mọ síbẹ̀ wọn. Alani Nightingale ẹ má gbàgbé láti lọ darapọ̀ nínú orin rẹ̀ lórí YouTube àti Instagram, ẹ lè rí ní orí Bembeyeke TV náà. Bákan náà ẹ tún wò ó nígbà tá a bá ń parí ètò yìí, ẹ lọ sí Alani Nightingale lórí YouTube. Ẹ wá mọ nǹkan, Alani Nightingale fẹ́ ṣe nǹkan àrà kan ní kò pẹ́ yìí. Kí sì ni nǹkan àrà náà? Give away ni. Torí náà ẹ lọ gbọ́ orin ẹ̀ tí wọ́n pè ní Hunter's Prayer. Ẹ gbọ́ dáadáa o, nítorí ibẹ̀ ni àwọn ìbéèrè kan ti jáde. Ẹ subscribe fún ní YouTube yẹn, ẹ subscribe fún ní Instagram yẹn, Facebook, TikTok, gbogbo social media handle. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wá ṣe yẹn tán, ẹ wá darapọ̀ mọ́ wa títí nǹkan bí òpin oṣù tá a wà nínú èyí. Ṣùgbọ́n nígbà tó bá máa fi tó gbà náà á kéde àsìkò gan tí yóò jẹ́, tí yóò sì ṣe giveaway. Yóò béèrè nínú béèrè tí wọ́n bá béèrè níbẹ̀ náà lẹ́ẹ̀sì ti láǹfààní àti jẹ giveaway wọn. Tèmi ti ń tòótọ́ yóò mọ̀ ju wa ṣe ní gbogbo ìgbà. Àwa ní sọnù àtúnṣọnù àsìní fàkà kan jẹ̀kọ́ òṣèlú jẹ́ bẹ́ẹ̀ kò ní ta lẹ́nìkọ̀ọ̀kan wa o. Ẹ̀yin lè yan wa, àwa lè yan yín. Béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Ìfẹ́ wa lẹ́ni tẹ́ fi ń wò kàn ní Bembeyeke. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí lónìí. Bó mọ̀ pé tí wò ó lóní Bembeyeke, ẹ tún máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke. Òní lónìí ń jẹun ó gbó mi o, ẹni máa kú ìyẹn pàdé ẹni máa sin. Ọba dúró dé mi ọ̀jẹ̀ ń bọ̀ sọ mi o, òtútù yìí mú ẹ bá mi wáyà mi lọ. Ọ̀rọ̀ yìí ń bẹ mí ta ló fa buké lóyún, abuké wádìí ẹ̀yìn ó di sáyà gẹ̀ǹgẹ̀. Ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ní ń gbé, kọ́dákọ́dá ìpalámọ̀là oko. Kí lalákọ̀wé ń ṣe ní kóòtù ọdẹ wò. Máyọ̀wọ́ lọ́rọ̀ mi o. Bàbá máyọ̀wọ́ lọ́rọ̀ mi. Bàbá máyọ̀wọ́.
ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Support to love. Bembeyeke TV, let's marry baby. Ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon, òun ni ẹ máa wò.